A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ní agbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà lóníròyìn. Síwájú kẹ́ ẹ tún gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti fi àmì ìdánilójú léde ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wípé kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó ń sùn tó ń jí lórílẹ̀-èdè yìí tí ò ní jẹ ìgbádùn àti mùdùnmúdùn tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa àti ìlànà ètò ìṣèjọba rẹ̀. Ìrètí ọ̀tun léyìí tí ààrẹ Tinubu tó ń léwájú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Tinubu, èyí tí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio tó ṣojú fún níbi ìparí ètò kan èyí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé èyí tí wọ́n pè ní National Economic Council (NEC), èyí tó wáyé ní gbọ̀ngàn kan nílé ọba nílùú Àbújá lọ́sẹ̀ yìí, níbi tí ààrẹ tó ti fi ń dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ àti gbogbo àwọn ìlú tó ń bẹ lábẹ́ igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró wípé gbogbo ipá àti agbára lètò ìṣèjọba rẹ̀ yóò sà láti rí dájú wípé gbogbo ọmọ Nàìjíríà pátá ni wọ́n jẹ ìgbádùn tí wọ́n sì fi ọkàn balẹ̀ láti gbé ìgbé ayé ìrọ̀rùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ náà ni Tinubu ti ké sí gbogbo àwọn gómìnà gbogbo tó ń bẹ ní ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ní orílẹ̀-èdè yìí àti gbogbo àwọn ìjọba ìbílẹ̀ èyí tó dín ní 1000 kan tó fi mọ́ gbogbo mùtúmùwà ọmọ Nàìjíríà wípé ọ̀rọ̀ ilẹ̀ yìí ìfọwọ́sowọ́pọ̀ ló lè jẹ́ kí gbogbo àwọn nǹkan rere Nàìjíríà kó tàn kálé kó tàn ká oko. Nípa ìdí èyí, Tinubu béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Nàìjíríà, bákan náà àdúà láti lè jẹ́ kí ọkọ̀ ìṣerere Nàìjíríà kó tètè lọ sí èbúté ògo èyí tí wọ́n ti ń retí rẹ̀. Lákòótán, ó fi dá gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba, àwọn bọ̀rọ̀kìnní ìlú àti gbogbo àwọn igba ojúmọ̀ wípé wọ́n nílò ìlọ́rọ̀ wọn o. Nípa ìdí èyí, káwọn náà kí wọ́n tẹ́ pẹpẹ ìrànwọ́ fún ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ kí iṣẹ́ ọ̀hún kó lè tètè tàn kárí ilé kárí oko nípa jíjẹ mùdùnmúdùn tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa. Àtíkù Abubakar tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí tóun ti gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣe ìpàdé onígbòńkẹ́lẹ́ ọlọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú olórí ológun ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ibrahim Badamasi Babangida IBB nílé rẹ̀ tó ń bẹ lórí àjà nílùú Minna ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, igbákejì ààrẹ tẹ́lẹ̀ wa Àtíkù Abubakar òun ló balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Niger ní Minna tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún. Tààràtà ló mórí lọ sí ilé IBB fún ìpàdé onígbòńkẹ́lẹ́ alátìlẹ̀kùnmọ́rí kan ṣe o. Ní gẹ́rẹ́ tí Àtíkù ń parí ìpàdé ọ̀hún, òun náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lòun náà tún balẹ̀ gùdẹ̀ sílùú Minna, lòun náà mú orílẹ̀ lọ sí ilé Ibrahim Badamasi Babangida IBB tó ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí láyé ológun tẹ́lẹ̀ rí, tí wọ́n sì ṣe ìpàdé ọ̀hún. Ìpàdé náà èyí tí àwọn oníròyìn ní yóò dá fìrìgbàgbó lórí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027, ọ̀nà tí wọn yóò gbà láti já ewé olúborí kí wọ́n fi ìbò gbé ààrẹ APC tí í ṣe Bọ́lá Tinubu kúrò lórí ipò ní ìpàdé ọ̀hún ló dálé o. Ṣùgbọ́n nígbà tí Àtíkù yóò fi èsì sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà, kò ṣàì mẹ́nu bà àtúnṣe tó ń lọ lọ́wọ́ o lórí ìwé òfin ọ̀rọ̀ ìdìbò ilẹ̀ wa àti ọ̀rọ̀ eléyìí tó wà ní ẹ̀ka owó orí ní sísan èyí tí ààrẹ Tinubu ṣẹ̀ gbé òfin rẹ̀ kalẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí Àtíkù ni àwọn ọmọ Nàìjíríà nílò
láti dìde kúrò níbi wọ́n sùn sí kí wọ́n jí kúrò lójú oorun o, nítorí àsìkò rèé láti jà fún ẹ̀tọ́ wọn, pàápàá jù òfin lórí ètò ìdìbò àti òfin lórí owó orí ní sísan, wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ọ̀nà tí àwọn ọmọ Nàìjíríà nílò láti jà fún ẹ̀tọ́ wọn kí wọ́n má bàa mú ìnira kún ìnira fún wọn ní orílẹ̀-èdè yìí. Ṣèyí Mákindé náà, ọ̀rọ̀ rẹ̀ náà jọmọ́ ohun tí Àtíkù sọ ó ní kí ohun gbogbo ká fi lé Ọlọ́run lọ́wọ́ di ọdún 2027, oníkálukú wa ni ó mọ inú kòkò tí wọn yóò dá ọ̀run lásè. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC lọ́wọ́ yìí, Malam Nasiru El-Rufai ló ti sọ wípé níbo ni ìpàdé ọlọ́jà àti asínwìn láàrin òun pẹ̀lú ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu o. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun pẹ̀lú Tinubu wọn ò ṣe ọ̀rẹ́ rí débi tí wọn yóò jọ máa ṣe wọléwọ̀de síwájú ètò ìbò ọdún 2023. El-Rufai ní ètò ìbò ọdún 2023 òun ló jẹ́ kóun pẹ̀lú Tinubu kí wọ́n jọ sọ̀rọ̀ síra bí ọ̀rẹ́, ṣùgbọ́n bí wọ́n bá wo ìpilẹ̀ṣẹ̀ṣẹ̀ tí wọ́n lọ tú wá láti ìbẹ̀rẹ̀, ó ní òun pẹ̀lú Tinubu kò síbì kan tóun pẹ̀lú rẹ̀ tí wọ́n ti jọ jókòó tàkú ọ̀rọ̀ sọ tàbí tí wọ́n jọ jẹ tí wọ́n jọ mu ní ọ̀rẹ́ sọ̀rẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu El-Rufai jáde, ó ní lọ́dún 2023 nígbà tí ètò ìdìbò ń bọ̀, nítorí wípé àwọn tí wọ́n mú kalẹ̀ láti díje dupò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú APC tóun náà sì jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ náà àti olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún, síwájú ètò ìbò ó ní ní gẹ́rẹ́ tí wọ́n ti nawọ́ mú tíkẹ́ẹ̀tì mùsùlùmí sí mùsùlùmí, léyìí tí ààrẹ wa Bọ́lá Tinubu jẹ́ mùsùlùmí, igbákejì rẹ̀ Kashim Shettima tóun náà jẹ́ mùsùlùmí, ní àwọn àgbààgbà ẹgbẹ́ ni wọ́n pe òun láti bá òun sọ̀rọ̀ gẹ́gẹ́ bí gómìnà tó ṣì ń bẹ lórí ipò ní ìgbà náà lọ́hùn-ún. Ó ní òun nílò láti tẹ́ pẹpẹ ìrànwọ́ òun fún ọmọ ẹgbẹ́ òun tó sì jẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní àsìkò yìí nìkan lòun ṣe ìrànwọ́ àtìlẹ́yìn láti lè jẹ́ kí ààrẹ Tinubu kó jáwé olúborí ní ìpínlẹ̀ Kaduna ní ìgbà náà nínú ètò ìbò ọdún 2023. Ó ní ẹnìkan ṣoṣo tóun mọ̀ wípé ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n, òun náà ni olóògbé ààrẹ àná Muhammadu Buhari. Ó nígbà Buhari ń bẹ láyé o, ó ní sòsé lòun wọlé jáde sí ọ̀dọ̀ Buhari nílọ̀ọ̀bá nílùú Àbújá, tí Buhari náà sì máa ń ránṣẹ́ sí òun ní ìgbà tó bá ti nílò àmọ̀ràn àbí ọ̀rọ̀ láti ọ̀dọ̀ òun. Ó ní ṣùgbọ́n Tinubu ó lóun pẹ̀lú rẹ̀ wọn ò jọ níbì kankan tí wọ́n ti jọ jókòó tàkú ọ̀rọ̀ sọ bí ọ̀rẹ́ tàbí ẹ̀gbọ́n sí àbúrò. Ó ní ipò tó wà yìí láti ìgbà tí Buhari, síwájú kí Buhari ó tó kúrò lórí ipò, ó lẹ́ni tí wọ́n fojú sí wípé yóò gba ìjọba lọ́wọ́ Buhari ènìyàn ọ̀tọ̀ ni. Ó ní ṣùgbọ́n pẹ̀lú ojú wonkoko àti olùwonkoko, òun náà ni Tinubu fi fira rẹ̀ síbẹ̀ tó afọbajẹ rẹ̀ tó padà di ọba o. Ó ní kì í ṣe pé Tinubu ní tíkẹ́ẹ̀tì ààrẹ ọ̀hún tọ́ sí sòsé, ṣùgbọ́n ohun tó bá gbà náà láàfún ni ọ̀rọ̀ Tinubu jẹ́ o tó fi di ààrẹ lọ́dún 2023. Ṣùgbọ́n òun rẹ̀ ó ní wọn kì í ṣe ọ̀rẹ́ rárá bí tìhùn kò kéré mọ́ tó, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti El-Rufai jáde lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Àwọn ìfọwọ́sowọ́pọ̀ aṣòfin àgbà méjèèjì lórílẹ̀‐èdè wa Nàìjíríà, àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin, àwọn ìgbìmọ̀ tí wọ́n wà ní ẹ̀ka ètò ọ̀gbìn àwọn aṣòfin àgbà méjèèjì ọ̀hún ìmà ni wọ́n pé bíríkótó bìrìkòtò tí wọ́n jókòó yí tábìlì pò tí wọ́n sì ké sí alákòóso kékeré fún ètò ọ̀gbìn àti ọ̀rọ̀ oúnjẹ nílẹ̀ wa Nàìjíríà wípé kó wá ṣàlàyé lórí àwọn máṣíìnì àwọn katapílà kan èyí tí wọ́n ń lò fún ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí, èyí tí ààrẹ Tinubu ṣẹ̀káṣọ lójú rẹ̀ bí oṣù méje sẹ́yìn. Alákòóso kékeré fún ètò ọ̀gbìn àtọrọ̀ oúnjẹ ńlẹ̀ wa Sabi Abdullahi, òun ni àwọn aṣòfin ìgbìmọ̀ tó wà ní ẹ̀ka ètò ọ̀gbìn nílé aṣòfin àgbà méjèèjì náà nílùú Àbújá ni wọ́n ní kó wá ṣàlàyé lórí àwọn máṣíìnì katakata ọ̀hún èyí tó ń lọ bí 2,000 tí wọ́n ní ó wà níbi tí ààrẹ tó ti káṣọ lójú rẹ̀ láti bí oṣù méje sẹ́yìn
tí ẹnikẹ́ni ò fi ọwọ́ kàn tí alákòóso yìí sì kọ̀ jálẹ̀ láti pín sí àwọn ènìyàn tó tọ́ fún lílo ohun ọ̀gbìn èyí tí ó túbọ̀ jẹ́ kí oúnjẹ kó pọ̀ sí yanturu ní orílẹ̀-èdè wa o. Wàyí o, àwọn aṣòfin àgbà méjèèjì náà, àwọn ìgbìmọ̀ wọ̀nyí ni wọ́n ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2025 ní ààrẹ Bọ́lá Tinubu kó owó iyebíye sílẹ̀ láti kaṣọ lójú àwọn katakata ọ̀hún, ṣùgbọ́n tí wọ́n ṣì ń bẹ nílẹ̀ níbi wọ́n gbé sí láti ìgbà náà títí di àsìkò èyí tí wọ́n fi pe alákòóso yìí. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ alákòóso, ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín láwọn ìsọ̀rí àwọn ìpínlẹ̀ tó tọ́ sí o, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà gbogbo rẹ̀ pátá ni wọn yóò pín sí gbogbo àwọn ìpínlẹ̀ láti lọ sí ọ̀dọ̀ àwọn àgbẹ̀ èyí tó tọ́ sí kí wọ́n lè rí lò fún ohun ọ̀gbìn àti ọ̀pọ̀ oúnjẹ yanturu lórílẹ̀-èdè yìí. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn ọmọ ilẹ̀ wa Nàìjíríà tí máa ń sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára TikTok, Pella Onwumah ló ti sọ ìrírí àti ohun ọpẹ́ tòun ti orin ọpẹ́ àti ìyìn èyí tó kọ sí ìta fún gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá mọ́ èdè òyìnbó arábìnrin Fúnkẹ́ Akíndélé. Pella kò ṣàì ṣàlàyé oore ńláǹlà, oore ràbàǹdẹ̀ èyí tí Fúnkẹ́ Akíndélé ṣe fún nígbà tó ń bẹ nínú àhámọ́ àwọn ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá nínú oṣù kejìlá, níbi tí Pella tó ti mọ̀ọ́mọ̀ la orí ọkọ̀ mọ́ òkúta, èyí tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà ó mú kí àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó FRSC láti pe Pella kó wá ṣàlàyé ohun tó lọ́bẹ̀ tó fi waru ọwọ́ irúfẹ́ ìwà tó wù yìí, èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa náà sì dá sí lásìkò tí Pella ń bẹ ní àhámọ́ àwọn agbófinró yìí. Ó ní Fúnkẹ́ Akíndélé ni ẹni tí òun rí tó ń lọ tó ń bọ̀ láti tètè lo ipò àti gba òun kúrò nínú àhámọ́ o. Ó ní bó ti wù kó rí Fúnkẹ́ Akíndélé áńgẹ́lì tí Ọlọ́run rán sí òun láti òde ọ̀run ni o, nítorí tí kìí bá ṣe bẹ́ẹ̀ ni Pella sọ wípé ó ṣeé ṣe o kóun pẹ́ láhàámọ́ àwọn agbófinró ju iye ọjọ́ èyí tóun lò lọ. Nípa ìdí èyí, Pella dúpẹ́ gidi gan lọ́wọ́ arábìnrin Fúnkẹ́ Akíndélé, ó sì ṣe ládùúrà wípé ẹ̀mí rẹ̀ yóò gùn, Ọlọ́run yóò jẹ́ kí wọ́n rí Fúnkẹ́ Akíndélé pẹ́ o. Ikú kíkú kan kò ní pa Fúnkẹ́ Akíndélé. Àwọn ọ̀rọ̀ ohun ọpẹ́ tó tẹnu Pella jáde rèé níbi àfihàn sinimá Fúnkẹ́ Akíndélé kan èyí tó wáyé nílùú Èkó tí wọ́n pè ní Love Notes. Níbẹ̀ ni Pella ti dọ̀bálẹ̀ tó sì ké sí gbogbo àwọn ènìyàn láti darapọ̀ mọ́ láti dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé fún oore bàǹtàbàǹtà èyí tó ṣe fún un, pẹ̀lú bí Fúnkẹ́ ṣe gbà á sílẹ̀ kúrò láhàámọ́ àwọn agbófinró lọ́dún tó kọjá. Tó ẹ̀yin èèyàn wa, wọ́n ní okùn ò ní gùngùn títí kó má níbì kan àti ń fà á bọ̀ wá. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún èmi nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀
lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà nílé iṣẹ́ X2 Herbal International Limited.